A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ní ìtẹ̀síwájú láti gbógun ti ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò mìíràn tí ìjọba àpapọ̀ gùn lé ni wọ́n fi sọ wípé àwọn ti rẹ́bùrú ọkọ̀ àjàgbé 141 tí wọ́n ń gbìyànjú àti fàyàwọ́ oúnjẹ lọ ilẹ̀ olómìnira Niger, Chad, Cameroon àti Central African Republic. Ọ̀gá yányán fún iléeṣẹ́ aṣọ́bodè Bashir Adéníyì sọ wípé láàrin ọ̀sẹ̀ méjì ni àwọn fi ọwọ́ ṣìkún òfin mú 100 ọkọ̀ tó ń gbìyànjú àti kó oúnjẹ láti Nàìjíríà, nígbà tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC rẹ́bùrú ọkọ̀ 21 tí ó ń kó oúnjẹ kúrò lórílẹ̀-èdè ní ọjọ́ Ìṣẹ́gun. Bí ọ̀gá àgbà aṣọ́bodè ṣe ń ṣe àfihàn yìí ni àwọn iléeṣẹ́ tí àwọn jàǹdùkú ṣe ìkọlù sí náà ń lérí láti gùnlé ìyanṣẹ́lódì. Bí ìgbésẹ̀ yìí bá tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó ń kó oúnjẹ àti ilé ìkẹ́rùsí tí í ṣe ti iléeṣẹ́ aládàáni ni àwọn jàǹdùkú ti ṣe ìkọlù sí bí ọ̀wọ́ngógó oúnjẹ ṣe bẹ́ sílẹ̀ káàkiri orílẹ̀-èdè. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn ọ̀dọ́ kan lọ jí oúnjẹ nínú ọkọ̀ tí ó há sínú súnkẹrẹ-fàkẹrẹ lójúnà Kaduna ní agbègbè Suleja, ìpínlẹ̀ Niger. Ní ọjọ́ Ìsinmi, àwọn jàǹdùkú ṣe ìkọlù sí ilé ìkẹ́rùsí tí í ṣe ti Agricultural and Rural Development Secretariat ní agbègbè ilé ìjọba ìlú Abuja, níbi tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bíi ìrẹsì, kóró àti àwọn ohun amáyédẹrùn mìíràn. Àwọn jàǹdùkú wọ̀nyí bí wọ́n ti pọ̀ tó níye tún ya wọ ilé ìkẹ́rùsí mìíràn ní Ìdú Industrial Estate, Jabi, Abuja, ṣùgbọ́n àwọn ikọ̀ tó ń ṣọ́ ibẹ̀ kò fún wọn láàyè àti ríbi já ilẹ̀kùn ìkẹ́rùsí. Ìkọlù mìíràn wáyé ní ìpínlẹ̀ Ògùn àti Kaduna ní ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú bí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ tó ń kó spaghetti àti ohun èlò ìkọ́lé. Èyí ló wá mú kí àwọn iléeṣẹ́ aládàáni fárígá bí wọ́n ti fi ìkìlọ̀ ránṣẹ́ wípé èyí lè yọrí sí títì iléeṣẹ́ pa káàkiri orílẹ̀-èdè. Nígbà tí ó ń bá àwọn aṣòfin sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti rawọ́ fàyàwọ́ oúnjẹ wọlẹ̀, ọ̀gá àgbà aṣọ́bodè ní Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí wọ́n darí gbogbo ọkọ̀ tí wọ́n mú lọ sí àwọn ọjà lágbègbè, tí wọ́n fi mú wọn kí wọ́n sì fi dandan mú wọn ṣe àdínkù owó tí wọ́n ń ta àwọn ọjà fún àwọn ọlọ́jà. Adéníyì ṣàlàyé wípé àjọ aṣọ́bodè ń sa ipá tiwọn láti rí i dájú wípé wọ́n gbógun ti ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀gbìn ni wọn kò ṣe àlékún owó orí wọn. Adéníyì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn nílò láti kọ́gbọ́n nínú wàhálà tí ó wáyé nígbà ẹ̀dínkù owó ìrẹsì ní oṣù tí ó kọjá, níbi tí àwọn ènìyàn 7 ti gbẹ́mìí mì. Ìjàmbá yìí ni ó mú àjọ wọn fagilé ìgbésẹ̀ ọ̀hún. Ní báyìí, ààrẹ ti wá pàṣẹ kí wọ́n kúkú máa ta àwọn oúnjẹ wọ̀nyí fún àwọn ìyálọ́jà lágbègbè. Èyí jẹ́ lára ìgbésẹ̀ láti gbógun ti ìyàn àti ọ̀wọ́ngógó oúnjẹ tí orílẹ̀-èdè ń kojú. Wọ́n sì ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni ààrẹ darí wípé kí wọ́n ta gbogbo oúnjẹ tí wọ́n ń kó wá láti òkè òkun, kí wọ́n tà á fún àwọn olókoòwò ní ọjà lágbègbè láti tún tà lẹ́dínwó fún ará ìlú. Nígbà tí ó ń dáhùn ìbéèrè láti ọ̀dọ̀ àwọn aṣojú-ṣòfin, Adéníyì ní bí kì í bá ṣe ojú inú tí àwọn ń lò, àwọn ìbá má ti ṣe àwárí àwọn oúnjẹ tí wọ́n fi ọgbọ̀n dì sínú àpò tí wọ́n fẹ́ fàyàwọ́ jáde lórílẹ̀-èdè. Nígbà tí àwọn yẹ ìwé ọwọ́ wọn wò tí a mọ̀ sí Waybill, ni wọ́n ṣe àwárí wípé àwọn oúnjẹ wọ̀nyí ń lọ sí N'Djamena, Chad, Cameroon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀, Mínísítà fún ètò ọ̀gbìn àti ọrọ̀ oúnjẹ Abubakar Kyari sọ ní ọjọ́ Ìṣẹ́gun wípé ọ̀wọ́ngógó oúnjẹ tètè bẹ̀rẹ̀ lọ́dún yìí nítorí láàárín oṣù Karùn-ún sí oṣù Kẹfà ni ó máa ń sábà wáyé. Èyí ló mú u dá ẹ̀bi rẹ̀ ru àwọn onífàyàwọ́, ẹ̀kún omi, òfin àtúnṣe owó àti àjàkálẹ̀ àrùn COVID-19 tí ó gba gbogbo àgbáyé láàárín ọdún 2019 sí 2020. Láti yanjú ìṣòro yìí, Kyari fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé
Ààrẹ Tinubu ti pa á láṣẹ fún mínísítírì wọn láti pèsè kóró oúnjẹ fún iṣẹ́ ọ̀gbìn àti jíjẹ. Ó ní àwọn ti kàn sí àwọn olùpèsè oúnjẹ lágbàáyé láti ràn wọ́n lọ́wọ́ mú owó oúnjẹ lára balẹ̀, kí wọ́n sì tún ran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti lè túbọ̀ pèsè oúnjẹ sí i, ṣùgbọ́n àwọn fẹ́ kí àwọn àgbẹ̀ lo àǹfààní iṣẹ́ ọ̀gbìn ní gbogbo àsìkò all-season farming. Ààrẹ sì ń gbìyànjú láti ṣe àtìlẹ́yìn fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní kí wọ́n fi ọ̀gbẹ́ni kan ẹni ọdún 25 Babùgàlédè sí ọgbà ìwà àtúnṣe lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ìṣekúpa àwọn ọba méjì ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ọba ọ̀hún ni Ẹlẹ́sùn ti Èṣù-Èkìtì Ọba David Ògúnṣakin àti Olúmọ̀jò ti Ìmọ̀jò-Èkìtì Ọba Samuel Olúṣọlá. Àwọn wọ̀nyí ni àwọn agbébọn gẹ̀gùn dè lójú ọ̀nà tí wọ́n ṣekú pa nígbà tí wọ́n ń rìnrìn àjò lójúnà Òkè-Àkó-Ìrèlé ní ọjọ́ 29 oṣù Kínní ọdún yìí. Ẹnì kẹta wọn, alára ti ìlú Ará ní Ìkọ̀lé, Ọba Sunday Fátọ́ba, tí òun náà rìnrìn àjò pẹ̀lú wọn ni ó ríbi sá mọ́ wọn lọ́wọ́ nínú ìkọlù. Ọlọ́pàá abánirojọ́ Yomi Oṣuọlálé nígbà tí ó ń fi ojú afurasí ba ilé-ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun sọ fún ilé-ẹjọ́ wípé ó ṣe pàtàkì láti fi afurasí yìí pamọ́ sí ọgbà ìwà àtúnṣe ní Adó-Èkìtì nítorí afurasí yìí lẹ̀dí àpò pọ̀ láti jí àwọn ọba gbé tí wọ́n tún ṣekú pa wọ́n. Bákan náà ni wọ́n gbìyànjú àti jí Ọba Samuel Adébáyọ̀ Fátọ́ba pẹ̀lú dẹ́rẹ́bà rẹ̀, Bámidélé Ìbíkúnlé Joseph gbé. Ìwà yìí jẹ́ èyí tí ó ní ìjìyà nínú lábẹ́ òfin ìpínlẹ̀ Èkìtì fún ọdún 2021. Ọlọ́pàá abánirojọ́ sọ fún ilé-ẹjọ́ wípé ọjọ́ kan náà ni ọwọ́ tó afurasí yìí ní Ìkọ̀lé Èkìtì pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́. Ó ní wọ́n ti fi ẹ̀dà ẹ̀sùn rẹ̀ ránṣẹ́ sí adarí ẹjọ́ fún ìpínlẹ̀ Èkìtì fún ìmọ̀ràn. Adájọ́ májísírèètì Olúbùnmi Bámidélé wá pàṣẹ kí wọ́n dá afurasí dúró sí ọgbà ìwà àtúnṣe títí àwọn yóò fi gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ adarí ìpínlẹ̀. Bí wọ́n ṣe sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù Kẹrin fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ológun Joint Task Force Operation Adarí-dájì ti kápá ikọ̀ adàlúrú kan bí wọ́n ṣe ṣe àgbàkalẹ̀ àwọn 15 kúrò lákàtà wọn ní ìpínlẹ̀ Zamfara. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde ní ìlú Gúúsù lánàá láti ọ̀dọ̀ alukoro Adarí-dájì Lt Sulaiman Omale sí ìfèsì sí ìpè pàjáwìrì ní ikọ̀ Adarí-dájì fi lọ sí ibi tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé sí ní Sohuwar Tasha ní agbègbè ìjọba ìbílẹ̀ Kaura-Namoda ní ìpínlẹ̀ Zamfara. Ọjọ́ 5 oṣù Kẹta ni ikọ̀ yìí ní ìfijúrinjú pẹ̀lú àwọn adàlúrú nínú ìjà tí ó peléke. Èyí ló mú wọn jọ̀wọ́ ara wọn tí wọ́n sì fi ẹsẹ̀ fẹ́ ẹ. Wọ́n lé wọn kí ọwọ́ tó ọ̀kan nínú wọn nígbà tí àwọn yòókù sálọ pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára. Omale tẹ̀síwájú wípé lára àwọn tí wọ́n rí gbà kalẹ̀ lọ́wọ́ wọn ni wọ́n ti rí obìnrin 8, ọkùnrin 7. Ní báyìí, àlàáfíà ti dé sí agbègbè nítorí ikọ̀ ológun dúró déédéé pẹ̀lú àfojúsùn fún àdàlúrú tó bá fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́. Major General Godwin Mutkot, adarí gbogboògbò fún iléeṣẹ́ ológun Commanding 8th Division wá gbóríyìn fún wọn fún iṣẹ́ takuntakun wọn bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú nínú ìgbìyànjú wọn títí àlàáfíà yóò fi padà sí ẹkùn àríwá ìlà oòrùn àti jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Paul Omotoso ti di olóògbé. Omotoso jáde láyé ní òwúrọ̀ kùtùkùtù òní lẹ́yìn àìsàn ráńpẹ́. Ìròyìn jábọ̀ wípé ará ìlú Ìmẹ̀sí Èkìtì olóṣèlú yìí bá wọn kópa nínú oríṣiríṣi ìpàdé olóṣèlú tí ó wáyé ní ọjọ́ Ajé. Wọ́n ní ó ṣe àwáwí lórí àìlera ní ọjọ́ Ìṣẹ́gun tí ó mú wọn gbé dìgbàdìgbà re ilé ìwòsàn níbi tí ẹlẹ́kọ̀ọ́rùn ti padà polówó fún un. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù Keje ọdún tí ó kọjá ni wọ́n jí Omotoso gbé kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ọjọ́ 5. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Lady Post tó jáde lónìí.
wọ́n ti ṣe àwárí lára òkú àwọn ọlọ́pàá tí wọ́n rán láti IRT Abuja, PMF 51 Ọ̀gárá àti Anti-Kidnapping Squad Asaba ní ìpínlẹ̀ Delta láti lọ́ọ́ ṣe àgbàkalẹ̀ òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́ta tí ó sọnù ní ìlú Ọ̀rọ̀ gbà padà nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú àwọn ọlọ́dẹ ní ìjọba ìbílẹ̀ Àríwá Ughelli. Ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ ṣe àfihàn wípé àwọn ikọ̀ yìí ya wọ inú igbó ní ọjọ́ Àìkú àti ọjọ́ Ajé kí wọ́n tó rí àwọn òkú wọ̀nyí ṣá. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 24 oṣù Kínní ọdún yìí ni ọlọ́pàá mẹ́ta láti Nipping Point ní ìlú Ọ̀rọ̀ gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses Progress tí ó ti na pápá bora báyìí, tí wọ́n ní àwọn Fúlàní darandaran jà lólè níbi tí ó ti ń ṣe ètùtù létí odò nítòsí Nipping Point. Àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta tí gbogbo wọn jẹ́ rìpẹ́tọ̀ tí wọ́n dáhùn ìpè yìí ni wọn kò rí ààbọ̀ wọn. Rìpẹ́tọ̀ ọlọ́pàá kan tí ó ríbi sá mọ́ wọn lọ́wọ́ ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́pàá 6 àti àwọn 15 mìíràn ni àwọn Fúlàní wọ̀nyí pàdánù. Ìròyìn jábọ̀ wípé wọ́n ba ilé àbẹ̀rẹ̀wọ̀ tí àwọn afurasí Fúlàní wọ̀nyí kọ́ sínú igbó jẹ́ bí wọ́n ṣe rí òkú 6 nínú igbó Àgàdàmà, ṣùgbọ́n wọn kò tíì rí àwọn yòókù. Ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Delta tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti lọ jọ̀wọ́ òkú àwọn ọlọ́pàá wọ̀nyí sí ilé ìgbókùúsí ní Mariere Central Hospital ní Ughelli. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ti da ẹ̀sùn tí ìjọba àpapọ̀ pè tako àṣẹ Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá níbi tí wọ́n ti fún wọn ní àǹfààní àti ṣe àtúnṣe ìrántí ìgbẹ́jọ́ gómìnà àná fún ìpínlẹ̀ Abia Orji Kalu àti ilé-iṣẹ́ rẹ̀ Slok Nigeria Limited lórí ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ. Nínú ìdájọ́ ọ̀nà méjì tí ó wáyé lónìí ní ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni 3 láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn méjèèjì tí ìjọba àpapọ̀ pè kò pójú òṣùwọ̀n. Adájọ́ Joseph Oyewole tí ó kọ̀ àti ka ẹ̀sùn ọ̀hún jáde fìdí ẹ̀sùn kòtẹ́milọ́rùn Kalu tí ó ti di sínétọ̀ báyìí pẹ̀lú iléeṣẹ́ rẹ̀ múlẹ̀. Ilé-ẹjọ́ ṣe àwárí wípé gbogbo àkọọ́lẹ̀ ẹ̀sùn tí wọ́n fi kan Kalu ni wọn kò fi ẹ̀rí gbé lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ó ti yẹ lábẹ́ òfin. Ilé-ẹjọ́ kò sì lè díjú sí èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.